Ọlọ́run Elédùmarè ọba ògóògó ọba àjíkí ọba àjíkí ọba afẹ́nifẹ́re ọba àdùàpè agbẹnumọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò àgbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn ìbà rẹ ìbà àwọn akọni obìnrin àwọn akáṣọ lórí mọ́dẹ̀rù obìnrin bàǹbàǹ tán yanyan ìbà rẹ o ìbà aláàlú ògiri òkò òbẹ́lẹ́kún tó kẹ́rù òbẹ́lẹ́kún òbá ń dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímẹ̀sùnmí láàárọ̀ yìí ń sùn fún ẹ̀bọ̀ra ti jẹ́ látọ̀ pa èṣù láàlú abáńbá òfẹ́ bàtà kù jó bàǹbàmù èṣù láàlú mọ̀jà àríjà rẹ̀ ńlẹ̀ Yorùbá o mọ̀jà àrí kò ṣe dáadáa èdè àìyedè ogun pẹ̀ǹtùká mọ̀jà àrí nílẹ̀ Yorùbá ogun àtẹ̀yìngbèrú mọ̀jà àrí mọ̀dàní àjò tèmi náà rú èmi bàbá àṣà gbogbo àwọn olólùfẹ́ mi pátá mọ̀dàní àjò tiwọn náà rú o ilẹ̀ ọ̀gẹ́dẹ́ dọwọ́ rẹ̀ mọ̀jà àṣìlẹ̀ tẹ̀ mọ̀jà tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gbọ́n ayé mọ̀jà ogun alẹ́sẹ̀ mọ̀jà àjẹsọ́fìn àwọn àgbàlagbà aṣọ ọ̀kà ènìyàn mọ̀jà tẹ̀ aṣọ àwọn àgbàlagbà mọ̀jà tẹ̀ ẹni tá a ṣẹ̀tá wà bẹ̀ tí ò nígbà Elédùmarè dọwọ́ rẹ̀ mọ̀jà bárò àwọn èèyàn bẹ́ẹ̀ tó ní àná òde yìí arífọ́nrán orin kan tí Alhaji Saheed Òṣùpá tó kọ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí wọ́n ní Dr. Saheed Òṣùpá Dr. Saheed Òṣùpá wọ́n fún wa ní orin kan ní àná ẹni bá tún gbàgbọ́ yé Yorùbá ni yóò tún mọ̀ tó mọ orin yẹn wọ́n fi orin yẹn lẹ̀ orin yẹn nítumọ̀ gan mo fẹ́ kẹ́yìn náà gbọ́ kì í ṣe bí tá a lọ́nu ṣùgbọ́n torí tó wà nílẹ̀ tí ètí ìtàn ẹ mọ̀ pé àwọn èèyàn kan ti lọ kán róró wọ́n ti lọ kán nírù ó di dandan ni kí wọ́n rí jà róró ìtumọ̀ ń tẹ̀ ń wí nù ẹni tí wọ́n lọ tọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni ká mọ̀ wá sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ lásán kọ́ olórin tó ni àwọn náà sọ̀rọ̀ sẹ́yìn torí orin wọn orin ayé ni ibi tán bá ti jùlẹ̀ yóò mọ fọ́nká bí ọ̀wàrà òjò ni gbogbo ayé ni ó mọ gbọ́ títí dé Australia ni wọ́n mọ tí Yorùbá bá ti wà ni wọ́n ti máa gbọ́ gbogbo tí Saheed Òṣùpá sọ ń wí lemọ́lemọ́ Ọlọ́run má jẹ́ kéèyàn ó ṣe alárùká wọ́n ti lọ kán róró rù Alhaji Saheed wọ́n tún nǹkan lẹ̀ nínú orin tí mo fẹ́ play fún yìí tẹ́ gbọ́ yìí ẹ ti àkọ́kọ́ gbọ́ náà kẹ́yìn ló ṣe ìdárayá ká tó bọ́ náà gbá mi ètò. ayé pọnrọ wọn má bò sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o ayé pọn irọ́ wọn má bò sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú jẹun ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o ìgbẹ̀yìn ẹ̀dágan ló jà jù torí béèyàn rúre só lè sọ ọ̀rẹ́ wí fún mi ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o àbòsí tẹ́ ṣe kù fóòṣà lẹ́tún ṣe fọ́ba tó dáyé tó dọ́run ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o ayé pọnrọ wọn má bò sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o irọ́ ló tún gbà yé o títọ́ nù di wàhálà gbogbo ayé wa rárọ́ irọ́ ló tún gbà yé o títọ́ nù di wàhálà gbogbo ayé wa rárọ́ mo rántí pé bíbélì ò kí purọ́ o bíbélì ò kí purọ́ o bíbélì ò kí purọ́ o mo wá lọ báwọn wòlíì pé bò láyé wa lọ́nà irọ́ ló tún gbà yé títọ́ nù di wàhálà gbogbo ayé wa rárọ́ wọ́n láwọn wòlíì èké máa ń purọ́ o wọ́n á tún fọlọ́run ṣẹ̀rí ẹ̀ irọ́ náà fi ṣayé irọ́ ló tún gbà yé òtítọ́ nù di wàhálà gbogbo ayé wa rárọ́ wọ́n láwọn wòlíì èké máa ń purọ́ o wọ́n á tún fọlọ́run ṣẹ̀rí ẹ̀ irọ́ náà fi ṣayé irọ́ ló tún gbà yé òtítọ́ nù di wàhálà gbogbo ayé wa rárọ́ mo rántí pé Kùránì ò kí purọ́ o kò kí purọ́ o kò kí purọ́ o mo wá lọ báwọn àfa pé mo láyé wa ń lọ́nà irọ́ ló tún gbà yé òtítọ́ nù di wàhálà gbogbo ayé wa rárọ́ wọ́n láwọn afárọ̀lẹ́ ayé ń purọ́ o wọ́n á tún fọlọ́run ṣẹ̀rí ẹ̀ irọ́ náà fi ṣayé
irọ́ ló tún gbà yé òtítọ́ ló di wàhálà gbogbo ayé wa rárọ́ ó wá rántí pàgbọ́ onílé wà lọ́jà orí ọmọ tuntun wọ́ mo lọ bá gbàgbà tó jẹ́ bí ẹlẹ́sìn ìbílẹ̀ pé bó láyé wa ń lọ ná irọ́ ló tún gbà yé òtítọ́ ló di wàhálà gbogbo ayé wa rárọ́ wọ́n jẹ́ oyé mi pọ́pẹ́ lò kí ṣeke o ọ̀pẹ̀ lò kí ṣeke o pé fáwọn kì í purọ́ àfi babaláwo èké ọ̀dàlẹ̀ oníṣègùn ìbílẹ̀ tó ń bá ti fẹ́ purọ́ lọ́ máa ń lọ́wọ́ kan wọ́ irọ́ ló tún gbà yé òtítọ́ ló di wàhálà gbogbo ayé wa rárọ́ òfófó gbé tẹ̀gìrì òfófó gbé tẹ̀gìrì ọ̀dùnrún rẹ̀rù kù ẹrù ẹni ọ̀rọ̀ ń dùn kí gbẹ́rù kù ẹrù kù ẹlẹ́nu méjì gbàgbà kan àgbà kan alábòsí kì gbàgbà kan àgbà kan ìran dìdìrì gbé Ìbàdàn dìdìrì kì gbé Ìbàdàn ọ̀pọ̀ ò lákìkanjú ọ̀pọ̀ ò lákìkanjú akíkanjú o wọ́n dẹ̀ fẹ́ jẹ́ ènìyàn ọ̀pọ̀ dẹ̀ fẹ́ jẹ́ ènìyàn irọ́ gbayé irọ́ di ìṣe ó di ṣe irọ́ di norms ó di custom ó di culture irọ́ gbayé irọ́ di ìṣe àbòsí gbayé ó di ṣe ìwà bàjẹ́ wá dàṣà ó dàṣà ìwà bàjẹ́ wá dàṣà mo sọ parí túláyé ìyọlọ́run ló dàpọ̀ láṣìírí rìsáàsì ayé mo ṣe débẹ̀ yẹn mo rí ibi tó fa abẹ́rẹ́gún èèyàn tà ń jẹ mo rìn nínú ẹ̀mí mo ti ríran wò débì kan mo débi tó ń fowó ọmọ aláǹtakùn sójú kan o mo ti rìnrìn àárẹ sáìdì rẹpẹtẹ mo ní mo dá irọ́ mọ̀ débi pé mo mọ̀ òtítọ́ o. ṣé ẹ gbọ́ Alhaji Saheed abẹ́ gbọ́ dáadáa àlẹ́ mi dá irọ́ mọ̀ débi pé mo mọ̀ tọ́ bó ti rí nù òdodo ń fojú hàn bọ̀ díẹ̀díẹ̀ àwọn ọmọ Yorùbá ti ń jí wọ́n ti ń wake up padà wọ́n alágbà ìlú waṣẹ́ bá ṣe rìn títí wọ́n ní ọ̀nà kọ̀nà ní àgbàrá máa tó gbà á dé ojú odò wẹ́rẹ́wẹ́rẹ́ tá a fi dé ibi tá a lọ ìrìn àjò yẹn lẹ́rí tá a rọra bẹ̀rẹ̀ ibi tí ó hẹ́ndì sí ẹ̀dá alààyè kan ò tí ì mọ̀ òun la Alhaji Saheed Òṣùpá fi sọ pé àdìtú láyé àdìtú ilé ayé tá a wà yìí ṣé bẹ́ẹ̀ yìí kan ti gbà á tẹ́ ẹ lò láìmọ̀ ìgbà tẹ́ ẹ lò jákujáku ó ní nǹkan wá dé ó lóun fẹ́ gbà lóun padà àwọn alálẹ̀ dìde wọ́n làwọn fẹ́ gbalẹ̀ Yorùbá ẹnìkan wá pera rẹ̀ mùsùlùmí kí ni jẹ́ mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ alálẹ̀ ẹja máa bá lọ ó là ń bá lọ yìí ó là ń bá lọ yìí ó là ti ń bá lọ yìí ẹja kò ní abẹ yẹn ẹja tó bọ́ sínú àwọn ètò tá a mú àgangan lónìí ẹ rí wípé nínú ìṣèjọba bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu olóṣèlú la fẹ́ sọ ọ̀rọ̀ bílù ti rí tẹ́ ẹ bá wò sàkún ọlọ́rọ̀ ọba tó láyé má jẹ́ àṣìṣe fún ọmọ ẹlòmíì jẹ má jẹ́ àṣìṣe ń bẹ táyé ò ti ní rí pé èèyàn ṣiṣẹ́ gbogbo ẹ̀dá tẹ́ ẹ rí tí wọ́n ṣàṣe làágùn tí wọ́n wá ń jẹ̀jẹ̀ ìlérí ayé ò rí tí wọ́n ṣe ni gbogbo ẹ̀dá tẹ́ bá ti rí tẹ́ ń dààmú láyé tí wọ́n ń rí padà ní returns kò jù kínkín báyìí lọ ayé ò rí òdòjọ́ táyé wa tó rí kí gbogbo ìdírẹ́ bẹ̀rẹ̀ tó di tẹ́wọ́gbà níwájú Olódùmarè Yorùbá àwọn bàbá wa mọ́nímọ́ní bàbá wa mọ̀yàmọ̀yà wọn níṣẹ́ dé ọmọ aláṣẹ jẹun òwú dé ọmọ àṣẹlà wáì tó wù ṣe jẹ́ àṣẹlà tíṣẹ́ wá jẹ́ àṣẹ jẹun nítorí pé iṣẹ́ dàbí ìgbà tí èèyàn ṣiṣẹ́ bí èlírí ni ìgbà tí èèyàn ṣiṣẹ́ bí irin iṣẹ́ agbára náà ń pè níṣẹ́ wọ́n wá fi òwò ṣíṣe ọpọlọ náà ń pè ní òwò kéèyàn rò pé tí n bá lọ sí ọjà ànálẹ̀ lóyìnbó tí n bá ra tí mo ra àwọn nǹkan bíi mẹ́ta mẹ́rin gbogbo pẹ̀lú gbogbo owó mi tó jẹ́ 200,000 yìí tí n bá gbé dé Yàràpájà màá fi pa 250 tó jẹ́ tèmi ìtàn pè ní òwò ṣíṣe nù láàrin tí ó gba òṣìṣẹ́ ní 30 ọjọ́ kó tó rí 50,000 wọ́n rí ní ìṣẹ́jú kan tó lórí
ó tún lè mọ́ lo òyìnbó nǹkan tí ó kà pé ẹ bá ń kọjá yẹn bọ̀ tẹ́ bá ti débí ẹ̀ bówó yín àtòwò mọ́tò àwọn èèyàn yóò tún rù wá fúnra wọn àwọn oníṣẹ́ kan lẹni tí ṣòwò bẹ̀yẹn náà ó tún rán iṣẹ́ làwọn èèyàn ń ṣe ń tiwọn àwọn tó rù wá oníṣẹ́ làwọn náà ó dẹ̀ parí oṣù kan tó gbowó màmá gbèdé ọ̀gá wa ní agbẹ́rù yìí fún yín yóò wá ní ẹ máa lọ mo ti sẹ́ndì owó sọ́gà yín náà náà bá pọ̀ gàgán ní àmọ́ ti gbowó ẹ má bọ̀ ọwọ́ wọn ò tún ní bowó wọ́n sì tún lọ bọ́gà wọn ó ní Yorùbá ṣe máa pòwe pé iṣẹ́ dé ọmọ àṣẹ jẹun òwò dé ọmọ àṣẹ là ó yàtọ̀ gan síra wọn ó yàtọ̀ kí ló pa ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ògbúkú olóṣèlú ni bàbá mọ̀ nípa kéèyàn ṣòṣèlú kéèyàn ó máa fi ẹgbẹ́ rẹ̀ làkàlàkà ṣùgbọ́n tí bàbá bá ń ṣe iṣẹ́ kì í jẹ́ kí iṣẹ́ tí ń ṣe kó hàn káyé orí. nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo pé ìlú ò dẹrùn bàbá ní káwọn èèyàn lọ bí gómìnà state wọn pé gbogbo wọn ló ń ti increase allocation wọn kán lè bá a jẹ́ kó dé ìsàlẹ̀. ẹ wá dúró wàhálà tí Bọ́lá Ahmed ọmọ Tinubu ṣe ní 2023 kó tó di pé wọlé ẹ wo tí Emefiele fojú rẹ̀ rí ẹ wo tí Buhari tó kọ tí ọgbọ́n tójú Bọ́lá Ahmed Tinubu rí táwọn èèyàn wá fi àánú pé a jẹ́ pé ìjọba ẹni ó san wá fún nǹkan táwọn á dìde àwọn èèyàn jáde gbogbo wa yìí la múra pé no ìyẹ̀jẹ̀ yìí ti pọ̀ jù especially lórí ìran Yorùbá àwa jáde tó lórí tẹlẹ́mù gbogbo kọ̀rọ̀ kan dúró táwọn èèyàn wá wà àwo wọn jáde wọ́n bóde wọ́n dẹ̀ dìbò nínú òjò nínú oòrùn àwọn èèyàn dúró ti Bọ́lá Ahmed Tinubu àwọn àjẹ́ dúró tì í oṣó dúró tì í Emèrèlú dúró tì í lẹ́bọ̀lóògùn dúró àwọn adáhunṣe dúró babaláwo dúró ní gbogbo orígun mẹ́rin nílẹ̀ Yorùbá ká má sọ ti orílẹ̀-èdè Nàìjíríà tó fi dé Ìlọrin ara àwọn ìyá kan tó jẹ́ pé níjọ́ primary orí awọ ni wọ́n wà tí yáyẹn sáà ṣàdúrà pé wọ́n lọ́hùn màdé wọn mú ọmọ lágbájá màdé wọn mú tó jẹ́ pé òkìkí yẹn ká lọ́dọ̀ bàbá níbi tí bàbá wà l'Ábùjá ó wà ìyá yẹn wà lọ́rin láti wá fẹ̀mí ìmoore hàn pé ìyá mo dúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ nígbà tó gba ìkúdà àkóso orílẹ̀-èdè Nàìjíríà ṣé tẹ́ni náà bá ṣiṣẹ́ ṣe kò yẹ kó ṣàṣehàn mo béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń kàmpé fún bàbá Bọ́lá Ahmed Tinubu lónìí mo béèrè lọ́wọ́ yín ni tí bàbá Bọ́lá Ahmed bá wá ṣiṣẹ́ lọ́dún mẹ́rin ṣé kò yẹ kó ṣàṣehàn ìtẹ́fìmọ̀nù bàbá wa ń pariwo mo ṣiṣẹ́ ẹ̀ nígbà táwọn èèyàn ń pè ọ́ tó sọ pé òun gbàgbọ́ ya àṣàwọn èèyàn kan ń bẹ tó bá pè ọ́ wà látàlá èyí tí èrè ó di ni náà wàhálà rẹ̀ délẹ̀ ní tí ń jẹ́ káyé tún wá máa wò ó àwọn ayé wa ń wà bá pé kí ló gbẹ́kẹ̀lé gan tó fi dákẹ́ tí ò fi sọ̀rọ̀ tọ́mọ ní Bọ́lá Ahmed Tinubu wọ́n ti pààyàn ńlẹ̀ Yorùbá o Yorùbá náà pa ẹni tí wọ́n pa ńlẹ̀ Yorùbá ẹ̀tọ́ Yorùbá ni láti sọ̀rọ̀ táwọn Yorùbá bá wá sọ̀rọ̀ àwọn Bọ́lá Ahmed ní wípé láyé Buhari tí Buhari fi rí èrò kójọ lọ́dọ̀ rẹ̀ tí 12 million votes tí Buhari fi dín ni pé táwọn èèyàn rẹ̀ bá pè é lẹ́ẹ̀kan Buhari ó dáhùn lẹ́ẹ̀mẹ́ta tí Buhari náà bá wá pe àwọn èèyàn rẹ̀ lẹ́ẹ̀kan àwọn náà ó dá lóhùn lẹ́ẹ̀mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ nítorí pé wọn ò kọ tí ọ̀gbọ́n ìṣera wọn bàbá Bọ́lá Ahmed Tinubu kọ tí ọ̀gbọ́n ìṣera Yorùbá púpọ̀ ó àfẹ́ tí wọn òun ló jẹ́ kí a rò pé wọn ò ní ṣe lẹ́ẹ̀kejì ni fúnra wọn àṣẹ wọn ó kọ̀ǹtẹ́sẹ̀ lẹ́ẹ̀kejì ilẹ̀ Yorùbá
gbogbo ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá mo fẹ́ kí kíní kan lọ dá yín lójú lè ní àtẹ̀yìn analyst ẹ̀yin tẹ́ jẹ́ analyst lórí ọ̀rọ̀ òṣèlú. Tí àwọn Bọ́lá Ahmed Tinubu tó bá rí ìjọba ẹlẹ́ẹ̀kejì ṣe, àánú Ọlọ́run ni mo tún sọ lónìí. Ṣé ẹ pé mi ò sọ pé kò ní rí ṣe, kò ní wọlé, ṣùgbọ́n tó bá wọlé gbà pé àánú Ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀ tó wọlé tí wọ́n sì jẹ́ orí ìjọba yẹn ṣe, àánú Ọlọ́run bẹ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu. Àánú téèyàn gbọ́dọ̀ mọ̀mọ́ fi irú rẹ̀ gbàdúrà fọmọ téèyàn bá bí. Ọ̀rọ̀ tí mo sọ lónìí mo fẹ́ kí ẹ lọ dìímú dáadáa, ó nídìí o, torí ẹ̀ mọ ẹ̀spẹ́ẹ̀tì automatic nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá rí ẹ má mọ àwọn èèyàn lọ́ta o. Ẹ má mọ àwọn èèyàn lọ́ta. Ìdí ẹ̀ tó jẹ́ kí n mọ wá nìyẹn. Mo mọ̀ pé àti fẹ́ máa múra wa lọ́ta, ọmọ àlè ní kò ṣe ti bàbá Bọ́lá Ahmed Tinubu. Lásìkò tá a wà yìí kò sọ ọmọ àlè. Àsìkò tá a sì wà kò sí pé ọmọ ẹnìkan ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀ kan ṣèdí ẹlòmíì, kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá ò jẹ́ àmọ̀ pé ìdí àwọn gbalẹ̀kẹ̀. Bàbá ò jẹ́ àmọ̀ o. Bàbá sọ fún wa ni pé ibi tó bá wù yẹn kó lẹ́kẹ̀ yín sí. Ìṣe bàbá Bọ́lá Ahmed Tinubu ń sọ fún ìran Yorùbá nù. Ẹ sì ní ìdìbò wa. Torí tí bo ilẹ̀ Yorùbá bá já yín tàn mọ́, gbogbo ibi tẹ́ gbẹ́kẹ̀lé pátá ẹ jànlẹ̀ ń bẹ̀ ni. Ṣùgbọ́n ẹ ń ṣe mistake gan. Àwọn èèyàn ń pariwo ẹ wá ṣe bí ẹni pé nílé ọmọ yín wá lọ pẹ́ láìsí ilé Haúsá. Àwọn èèyàn pè é ó wá ṣe wẹ́n ni pé òun ò gbọ́. Àwọn tẹ́ ń lọ fún lóúnjẹ gbogbo ebi ń pa àwa náà. Ebi ń pa àwa náà. Àárín tẹ́ ń lẹ síkà mọ́ tẹ́ ń gbé lọ ilé Haúsá gbogbo ìgbà. Bí bàbá rẹ̀ ṣe first time nu tí ìbá ṣe pé bóyá àwọn èèyàn kan ro tọlọ́hun nígbà lockdown láyé kòró, gbogbo rẹ̀ tí bàbá rẹ̀ pín ilé Haúsá wọn ti pín. Àárín 50 million 150 million 100 million bẹ́ẹ̀ ṣe ń pín ní ilé Haúsá gbà náà nù. Pín kankan lẹ̀ Yorùbá ṣùgbọ́n àwọ̀ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Ṣùgbọ́n nígbà tí lẹ̀kẹ̀ pọ̀ lọ́wọ́ bàbá rẹ̀ ò rántí pé ó yẹ káwọn fìlẹ̀kẹ̀ sí di àwọn ọmọ Yorùbá mọ́. Wọ́n pa odidi ọba, wọ́n tún pọ̀ ọba láìpẹ́ yìí. Bàbá Bọ́lá Ahmed Tinubu ò fíṣítì bẹ̀, ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ ilé Haúsá yóò lọ ọbẹ̀, àwọn èèyàn ò tún wá appreciate wọn. Ọ̀rọ̀ pọ̀, mi ò wá láti wá dá ọ̀rọ̀ rú lónìí, mo kàn fẹ́ ṣàlàyé àwọn kankan ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu wá jẹ́ ó mọ iye wa pé ìjọba àwọn gbìyànjú fúnlẹ̀ Yorùbá púpọ̀. Wípé ká lọ wo kíní yìí. Ọ̀rọ̀ náà ibẹ̀ là ń lọ lónìí. Ọ̀rọ̀ náà gangan mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹnìkan jáde lánàá ó wá bẹ̀rẹ̀ sí ní dìfẹ́ǹdì ọ̀rọ̀ náà. Ìwọ̀n aṣàlàyé ṣé gbà yìí láàárọ̀ sásìkò tó yẹ kí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ explain fún wa ni. Bàbá Bọ́lá Ahmed Tinubu ti sign ọ̀rọ̀ náà immediately ẹ gbọ́ sí ẹ má tẹ̀ jẹ́ kí n sọ ẹ jẹ́ kẹ́ni ẹ fẹ́ náà rẹ̀ sọ kẹ́ gbọ́. Fellow Nigerians and Nigeria Decoded family, a friend told me President Tinubu may not win the 2027 presidential election. I became so curious and I asked him why. He told me President Tinubu said no one should vote for him if there's no round-the-clock electricity supply in Nigeria by 2027. I laughed. I laughed because it means a lot of people are not well informed. I then asked him if he's aware President Tinubu has already signed into law what is called the Nigeria Electricity Act of 2023, just barely 9 days after taking office. This law means demonopolizing the power sector. That is, old federal monopoly has truly cracked. The Nigerian Electricity Regulatory Commission, NERC, the federal regulator, has already handed over regulatory keys to states, and as of today, 11 states have already taken their destiny into their own hands, and many more are still lining up.
States now have the legal power to generate, transmit, and distribute electricity within their borders. That is competitiveness of the APC reform agenda. President Tinubu has opened the cage. The Electricity Act of 2023 is a freedom law. The national grid is becoming history. While some people are still waiting for Abuja to turn on the switch. Like I said earlier, 11 states have already taken their destiny into their own hands. Shout out to Enugu State. They didn't just take over, they crashed the electricity tariffs for their people. Shout out also to Edo State. They just licensed a 100 megawatt power plant just last week. And Lagos, they just signed a law to build their own Lagos grid. No more grid collapse stories for them. Fellow Nigerians, between 1999 and 2023, for the benefit of hindsight, we spent 24 years trying to fix one national grid that kept collapsing. It was like trying to water a whole garden with one leaky hose. But by 2023, President Tinubu cut that hose into 36 independent pipes so that each state and Abuja can generate, transmit, and distribute their own electricity. By 2030, Nigeria won't have a power crisis because each state will be its own powerhouse. Decentralization, that's what it is. This is what we call structural legacy. And by the way, as of the latest March 2026 report, the FAAC, which is the Federation Account Allocation Committee, said in February 2026 that 36 states shared a total of 651.53 billion naira. That puts the national average approximately 18 billion per state per month. That also means the president didn't just sign the act into law, he funded it and supported it every month. Hey, President Tinubu has done his own part. The money has been released. If your state's roads are still bad, or your hospitals have no lights, don't look at the presidency. Look at the government house in your state. So, my fellow Nigerians, power is no longer a federal secret. It is a state's competition. Is your state winning or sleeping? Drop your state name in the comments and let's solve this problem together. Follow Naija Decoded for more, and thanks for watching. Kọ́nà iye tí bàbá Bọ́lá Ahmed Tinubu ti fail ara wọn. Máa yẹn ó sọ ó ní if people are not well informed. Ta ló fẹ́ inform aráàlú? Ṣe gbogbo nǹkan secretly. A máa gbọ́ pé yọ́ lọ́bì kan ẹ lọ ṣe nǹkan kan. A ní gbọ́ dítì láyé bàbá Buhari. Nígbà tí ó ti bọ́dà ilẹ̀ Yorùbá gbogbo ayé lórí. Ìgbà tí ó ṣe bọ́dà wọn lẹ́ẹ̀lẹ́ Haúsá tó ń jó fi mọ́ wọlé tí ó máa jáde gbogbo ayé náà lórí. Àwọn èèyàn dẹ̀ pariwo pé wọ́n á máa ṣe bọ́dà àti Sókótó tẹ̀ sí ti kíní ilé là tẹ̀ wá fi títí ilẹ̀ Yorùbá tẹ̀ ti gbígbẹ pa. Kò dá anybody lóhùn dán ní dọ́là. Tòró oníṣèjọba lọ́wọ́ ó sì lo ìfẹ́ ẹnu rẹ̀. Nígbà tí ọ̀rọ̀ owó dé tẹ́mifẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe jákujàku gbà ọ̀rọ̀ lówó dé ó lọ́wọ́ ọmọ pé nǹkan tí tẹ́mifẹ̀lẹ̀ fẹ́ ṣe nìyẹn. Definitely ó fún Emefiele ní free hand go and do whatever you want to do. Ìwọ lọ lọ́fíìsì ẹ àwa la gbà ẹ́ síbẹ̀ pé kò ṣiṣẹ́ kò function. N tó ṣe nìyẹn. Bàbá gbogbo nǹkan láyé ìran èèyàn ó pàtàkì. Ìran tí ẹ bá ti bẹ̀ jáde ẹ máa pàtàkì wọn. Yorùbá rí wípé ìfún tẹ bá wọlé lẹ́ẹ̀kejì ẹ̀ ní pàtàkì àwọn. Èwo ni mo fi sọ pé àpérò gbọ́dọ̀ wà before election 2027. Tẹ́ ẹ bá fi ní opportunity àti jókòó pẹ̀lú ìran Yorùbá ẹ tara yín jẹ. Wàláhì tàláhì ẹ tara yín jẹ. Èkó yìí ni problem ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìyẹn jẹ́ iní. Ọkùnrin yẹn tó bù ṣe gàdà. Ó ní ọ̀ṣútù yìí tí ò bá tanná hold your governor. Tí ojú ọ̀nà yìí ò bá dá hold your governor. Ṣé nígbà tí ọ̀rọ̀ náà tí ó wáyé ṣé governor ni bàbá Tinubu promise aráàlú pé ó kò wó ná fún? Ẹ bá ń bèrè lọ bàbá dáadáa.
ṣe gọ́vnọ̀ lẹ sọ pé ẹ máa fi owó rẹ rán sí aráàlú àwa ti mọ̀ pé allocation ti ń bọ́ sọ́wọ́ gọ́vnọ̀ tó bá wù wọ́n náà fi ń ṣe Tinubu la jìyà lé lórí débẹ̀ èmi tí mo dúró yìí èèyàn pè mí láti kí lórúkọ ìlú yìí ná ṣé Philippines ni ó ní àwọn máa lynch ọ̀tá mi nítorí pé mo support Tinubu táwọn pé Tinubu yẹn débẹ̀ èmi ni mo wá jẹ àmàlà tí ò láta níjọ́ ọdún léyà ewédú tí ò láta ni mo jẹ́ nítorí ọ̀rọ̀ pé kò sépo tí wọ́n fi transport ata láti ilẹ̀ Haúsá délẹ̀ Yorùbá ọwọ́ ni nítorí tó jẹ́ kí wọ́n fi gún lágídí ni pé ó yẹ káwọn náà padà sóko ṣáàgbé tòmítò ńlẹ̀ Yorùbá ni ṣé ilẹ̀ tòmátì wà ńlẹ̀ Yorùbá tó gbogbo àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ pé àwa náà ilẹ̀ wo lẹ́ni sẹ́dẹ̀ tí gbogbo tí pásádébò ti fi kọ́ ṣọ́ọ̀ṣì tán sóò nílẹ̀ tẹ́ ní sóò nílẹ̀ tí MFM ti fi gbogbo ẹ̀kọ́ kìíní tán sóò nílẹ̀ tẹ́ ní ẹ lọ wo iye Redeemed Church tẹ́ máa rí láàrin àdúgbò kan sádùúgbò kan láti Ọ̀fadà sí Mòwe ẹ̀ka iye Redeemed Church tẹ́ kàn kẹ́ tó dé Mòwe despite pé ẹ̀kọ́ ta àwọn ibi ló wà láti Ọ̀fadà sí Òmù junction ẹ̀ka iye Redeemed Church tẹ́ kàn tẹ́ rí nínú street ojú títì ní sọ yẹn o street tẹ́ bá ẹni street tẹ́ bá yí àti ládùúgbò yìí ẹ̀ka iye Redeemed Church tẹ́ kàn kẹ́ tó ká lé ilé títí tẹ́ ń lọ. Gbogbo lẹ̀lẹ́ fi kọ́ chọ́ọ̀chì tán ẹ̀wọ̀n àrètí tòmítò gbogbo lẹ̀ kòkó jọ̀wọ́n gbogbo lẹ̀ kòkó ni kòkó ń dàmọ́ obì dàmọ́ ọ̀pẹ tí ń sọ ẹ̀yìn nígbà yẹn ń dàmọ́ kò sílẹ̀ tílẹ̀ bá wà ní àwọn èèyàn ní máa jà sí one plot ká máa para wọn nílẹ̀ Yorùbá ń bí torí ọ̀pọ̀lọpọ̀ òpònú làwọn tẹ́ kó agbára ìjọba lé lọ́wọ́ tá bá ń sọ̀rọ̀ mímọ́ wọn báyìí ní gbígbà tẹ́ ibi tẹ́ ń gọ́fà ẹ̀ mọ́ torí ẹ̀ mọ́ sọ fáwọn òpìtàn tó bá fẹ́ pàtàn ìlú kan méṣù ọ̀pọ̀ lọ fíṣítì ìlú yẹn o mọ bíbẹ̀ ṣe rí ẹ kà máa sọ̀rọ̀ lórí tẹ́ ẹ̀ mọ̀ ẹ lọ bí tẹ́ fẹ́ sọ̀rọ̀ ń parẹ́ ẹ lọ bẹ̀ kẹ́ lọ wò kẹ́ lọ fíìlì nǹkan táwọn arábẹ̀ ń fíìlì. ẹ lọ wo tó fi gbé tòmítò ilé Haúsá helicopter ní ń fọ́n fertilizer sínú oko helicopter èèyàn ò lè dá ṣe láíláí wọ́n gun helicopter lókè ní wọ́n fi dá ajílẹ̀ sórí ilẹ̀ tó fi gbé tòmítò kẹlẹ̀ mọ oko bí irú bí ẹ máa wo láti irú bí Kara bridge yẹn sí Ìbàdàn lẹ́nu mi fi gbé tòmítò sí Ìbàdàn tí wọ́n ń kó wá sílẹ̀ Yorùbá tẹ̀ ń rí tí iṣẹ́ yẹn kan ní ògbìn ẹ lè rí irú oko báyẹn fáàmù báyẹn ẹ lè rí bí 300 nílẹ̀ Haúsá torí pé àwọn ní ilẹ̀ tó tóbi. Ilẹ̀ ọlọ́ràá tó dàbí tiwa ni wọ́n ní bó ilẹ̀ ọlọ́ràá tiwa mélòó ni tábà ti lè súnkẹ́súnkẹ́ ẹ̀ kọ́dọ̀ tábà ti lè súnkẹ́súnkẹ́ ẹ̀ kọ́dọ̀ ọdọ́ tí wọ́n lè mọ́ ròdò láíláí ẹ̀ lè mọ́ rí igi tí ó ṣàbòlẹ̀ igi tẹ́ ẹ máa ń wò lórí ilẹ̀ yẹn ààbò ló jẹ́ fúnlẹ̀ ọdọ́ wọn kò sí torí ẹ̀dá ẹ̀ Nàìjíríà mọ̀ ẹ̀ kà wọ́n sọ̀rọ̀ ni. Láti Niger State sí Kaduna lẹ́sẹ̀ ṣé Kaduna ni àbí láti Ìlọrin láti Kwara State sí Niger State 4 hours ní mọ́tò òfin rìn pẹ̀lú speed burúkú 4 hours lẹ́tọ̀ wọnú Niger State ẹ wá wo orí ilẹ̀ Niger State yẹn bó ṣe tóbi tó yẹn 4 hours kéèyàn rìn lórí ilẹ̀ kan for good 4 hours láàrin Èkó yìí níta bá fi rin 1 hour ó dọ̀pù ló mú yín gbogbo orin bíbá ìsàjà sẹ́pẹ̀ kò tó 15-20 minutes hold up ló mú yín àwọn ìlú tí ò ti sí hold up ni mò ń sọ yìí tí ò sí ibi tẹ́ ti fẹ́ pàdé hold up láíláí tó yẹ pé tó bá dó lórí títì ọmọ wo Ìbàdàn lọ́ọ̀kan ọmọ wo bí Ìbàdàn ṣe rí láti Èkó tó bá lọ ní ọ̀nà ilẹ̀ Haúsá bí ìlú wọn ṣe rí lọ́dọ̀ tiwọn nìyẹn tó mọ wo títì tí ó máa bá àwọn ọlọ́pàá dé báyìí ẹni tó bá lọ sí nọ́ọ̀tì rí ẹ wá wo orú àwọn condition yẹn ẹni irú àwọn báyìí tán ti lérí sí wọn fẹ́ pa nítorí títí ẹ wo bí tẹ́ ẹ sọ ìjọba òun dà dé ẹ̀ńdọ̀ dìde àwọn èèyàn ní Tinubu ò ní ṣe dáadáa èyí náà dẹ́ kìrìsà ì ní ṣe dáadáa náà
lẹ́ni ẹ̀ ń claim pé ṣe dáadáa pé gbogbo ìgbìyànjú iye gbìyànjú yín ǹjẹ́ mẹ́ṣẹ̀ ẹ̀ nígbà táwọn èèyàn challenge yín nígbà tí ìjọba ìdọ́dún tó pọ́dún kan tó pọ́dún méjì ǹjẹ́ ṣàṣehàn olóṣèlú máa ṣàṣehàn ni bọ́tẹ́ bá fẹ́ lọ pín ráìsì fáwọn èèyàn ẹ̀ gbé kámẹ́rà dání ṣùgbọ́n tẹ́ bá fẹ́ lọ ṣiṣẹ́ kámẹ́rà ò ní sí mbẹ̀ bàbá ẹ fọ́ọ̀kì ara yín up ni wàláì àwọn tó bá ń ṣiṣẹ́ lọ ta yín wọ́n pa ìjọba yẹn máa yẹn wọ́n pa mọ́ yín lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀mọ̀ because àwọn iṣẹ́ tó yẹ káwọn ṣe nìyẹn àwọn gangan náà ń wá tí wọ́n á sọ fáwọn èèyàn pé ẹ̀ ṣiṣẹ́ pé kò sí kankan náà ìjọba yín àwọn tí ń tẹ̀lé yín kiri tẹ́ ń pè léèyàn àwọn ló ba ìjọba jẹ́ mọ́ yín lọ́wọ́ àdẹ̀páriwo àpariwo lẹ́ni ẹ̀ wọ́n á sọ fún wa pé owó state ní náà wà pé ẹ ti pín fún state láti bí oṣù mélòó kan iná òun wà dà tẹ̀ fún state nígbà tí state ò tanná lẹ́ni Lagos state wà nínú state ẹ pé state mẹ́sàn-án tó ti gbọ́dọ̀ rẹ́dì pẹ̀lú ná ṣé Lagos state ọ̀hún nẹ́ná ẹ lọ bẹ̀ sólà náà má ti Lagos state every corner ṣé Lagos state nẹ́ná kò sí mọ́tẹ́lẹ̀ kó burú tó láti Lagos state bá nẹ́ná ó lè power state méjì irú Ògùn state tó wà fẹ́ tí Ògùn state bá ti wá yẹ ẹni tí ò serious nínú gbogbo gómìnà láyé yóò rí ní Èkó táàpù bọ́lú ti fẹ́ rí gbà tí Lagos state gan ní Àbújá tẹ̀yìn gangan wà gan ọ̀dáná ní ẹ̀yin fúnra ara yín gá sọ̀rọ̀ ọ̀kì gan ẹ fi kíní sí ni báwo la ṣe wá fẹ́ bìlíìvù ọ̀rọ̀ tọkùnrin yìí sọ ibi tí wàhálà tí gbogbo ẹ ti contradict ara wọn nìyẹn o gbogbo ẹ wá lọ́lùpọ̀ àwa mẹni tí ń parọ́ àmẹni tí ń sòótọ́ tó bàjọba yín jẹ́ nìyẹn wọ́n mú ìjọba yín wọ́n dẹ̀ gún ní abẹ́rẹ́ wọ́n gún ní kẹsẹ́ lójú ẹ̀yin fúnra ara yín dẹ̀ wò báyìí òun ni ó mú mi sọ̀rọ̀ wípé àgbà ti bá bàbá Bọ́lá Ahmed Tinubu àgbà ti dé bàbá wàláì mo tún fọ́ ọlọ́ọ̀bá búra ẹ̀kẹ́ mò ń sọ ẹ̀kẹta tí màá sọ rèé àgbà ti dé ẹ̀kàn ń fagídí ṣe gbogbo tẹ̀ ń ṣe ni àgbà ti dé. This is not Bọ́lá Ahmed Tinubu that we know. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ lọ́wọ́ nǹkan tẹ́ ṣe Lagos State kọ́ bàbá Bọ́lá dán nǹkan tí ò dá wò yóò débi tẹ̀ ti ṣáìtì tẹ̀ ti ṣiṣẹ́ òun yóò mọ bá yín pò lẹ́nu iṣẹ́ èdè lọ́gbọ̀n ṣáìtì tẹ̀ ti ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ gan sẹ́yìn gan mọ̀ wọ́n ṣiṣẹ́ àfikún pé ìpínkẹ́ wá sí ọ̀nà bàbá àgbà ti dé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹni bá ní kíní kan tẹ́ ẹ̀ bá ń sọ fún ẹ pé kò sí kankan agbára wà ìsagbára mọ́ àgbà ti dé wàláì àgbà ló gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú ìjọba yẹn àgbà ni age is no more on your side wàláì kò dàbí ìgbà yẹn ẹ lọ wo nǹkan tẹ́ fi ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ẹ lọ wo ẹ̀yin náà wo ẹ flashback ẹ wo bẹ́ẹ̀ ṣe act bàbá ẹ̀yin tó jẹ́ pé nígbà tí bọ́ǹbù ṣẹlẹ̀ ní Ìkẹjà wọ́n mọ ìgbésẹ̀ tẹ́ gbé àwọn èèyàn wá ń kú níjọba yín nílùú yín àwọn èèyàn yín ẹ wá lè yọjú ẹ lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ẹ̀yàn yọjú kẹ́ sọ̀rọ̀ ẹ rọ́rọ̀ sọ Bọ́lá Ahmed ọmọ Tinubu bàbá tá a mọ̀ bàbá àgbà ti di wọ́n bá ìjọba yẹn jẹ́ mọ́ yín lọ́wọ́ ni nígbà táwọn ọ̀pẹ ti dàgbà ẹ kúkú nílẹ̀ débẹ̀ lọ wò ó tó fà á nù tó fà á nìyẹn ṣùgbọ́n disaster tẹ́ fẹ́ create fún Nàìjíríà ni mo fẹ́ sọ yìí àsọtẹ́lẹ̀ disaster tẹ́ fẹ́ create ẹ jẹ́ kí n tó sọ disaster yẹn ẹ wá wo ọ̀rọ̀ tọmọkùnrin yìí sọ ẹ jẹ́ mọ́mọkùnrin yìí wọlé kó náà sọ tẹnu ẹ̀ kó kẹsàfihàn kankan tẹ́ fi mọ̀ pé ìlú yìí ò gbádùn ni mo kàn fẹ́ kẹ́rí. You see this MTN mask now, this mask telecom. If their oil finish, now only MTN they come pull oil. If their wire spoil, now only that they come repair am. If any of these their facilities spoil, nobody they call them. Only they go come fix am. They not they tell anybody bring money, provided you buy your now only your cards and your recharge then concern you with MTN. This is MTN for you. But when it reach NEPA own, now we go they call NEPA. If transformer spoil, now we go they gather money they repair transformer for NEPA. If I see NEPA own, I see NEPA facility now.
You dey see NEPA facility. This NEPA facility, now if anything spoil for here, now this full area people go gather money, take fix am. If this transformer spoil, now this full area go gather money, change transformer, fix transformer. I don't know, we dey pay bill. NEPA not be we go dey repair wetin una take dey make una money. You people should be servicing your things yourself. Enough is enough. ṣẹ́yìn ti gbọ́ ṣẹ́gbọ́n nǹkan tó sọ tí MTN tí mass tí wọ́n bá ní problem tí kò bá tán generator wọn àwọn ni wọ́n wá ń rọ́ sí ẹ̀wé káàdì táwọn èèyàn ń lò every minute bí iná ṣe wà very important tó tí ẹni tí bá bàjẹ́ lára transformer aráàlú ni wọ́n tún ṣe community nínú transformer 1 million tó wà ní Nàìjíríà for example 980 transformer ní aráàlú fowó wàrà wọn rà cables tó múnáwó gbogbo àdúgbò community ló dáwó rà community like 980 that is about 98% ní community fowó ara wọn rà NEPA ò ní ṣe ń gbáyé torí ẹ̀ ni wọ́n fi misbehave but gọ́ọ̀mẹ̀ntì náà rí torí pé gọ́ọ̀mẹ̀ntì náà ara community ni níbi tẹ́yìn náà ti kó ẹ̀yìn náà dáwó ná ẹ̀ dáwó wáyà ẹ̀ dáwó kébù ẹ̀ dáwó pole ní gbogbo àdúgbò yẹn kí o tó di pé ẹ̀ déjọba ṣé ẹ̀ wá rántí mọ́ ni bẹ́ẹ̀ ṣe fàwọn èèyàn yín sí irú ogun ìlú yẹn kẹ́kọ̀ọ́ ṣẹ́ làwọn èèyàn fi mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ pé látòní lọ́ba àgbọ̀dọ̀ orí aráàlú kó fọwọ́ ara wọn ara kébù mọ́ ordinary meter tẹ́ ẹ ní kí wọ́n lọ fún àwọn aráàlú sọ fún wọn wẹ́yìn rẹ̀ wò meter ọ̀fẹ́ tẹ́ ẹ ní ká fáwọn èèyàn wọn ò fún anybody meter dòní àwọn èèyàn dẹ̀ pariwo lọ́nà lágbà tí wọ́n tẹ̀ dá wọn lóhùn ṣé wọn ò dákẹ́ wọn mọ́ wòye ràn ẹni tó sọ̀rọ̀ tán láìpẹ́ bàbá tó sọ̀rọ̀ tán láìpẹ́ yìí tí ń defend iná electricity tẹ́ bá parọ́ ẹ lọ wá irọ́ míì tó dáa fáráàlú kì í ṣe àwọn ọ̀rọ̀ tá a máa já lẹ́sẹ̀kẹsẹ̀ state mẹ́sàn-án ti ń ṣe fúnra wọn state mẹ́sàn-án wo ló wá níná ẹ sọ state kan tó rí náà tàn fóṣù kan láti 2023 tẹ́lẹ̀ ti sáyẹn ẹ sọ state tó rí náà tàn fóṣù kan bàbá kì í ṣàwálẹ̀ ń tàn ẹ̀ ń ba nǹkan jẹ́ mara yín lọ́wọ́ ni ẹ̀ tàn wá a ní sọ jù báyìí lọ a ní sọ jù báyìí lọ a ní sọ jù báyìí lọ nítorí ìdájọba yín rúnú bàbá wọ́n bàjọba yẹn wọ́n bàjẹ́ mọ́ yín lọ́wọ́ kò sí táwọn fẹ́ sọ àti gbìyànjú tágbára wa gbé tó bá dé ní tẹ́ bá wà lẹ́nu sákiri kò yẹ kẹ́ sákiri ọmọ kan sọ̀rọ̀ kan kò yẹ kí wọ́n lẹ pósítà yín láì ṣe celebrity ó yẹ káwọn èèyàn fagídí dìbò fún ilé lẹ́yìn ni agídí ló yẹ kán fi ṣe gbogbo ń tẹ ẹlẹ́ṣẹ̀ pátá nígbà tẹ́ sọ̀nà ẹlẹ́ṣẹ̀ Sókótó tó Bàdágìrì àbí Bàdágìrì tó Sókótó Lẹ́kì tó Kálábá gbogbo ọ̀nà tẹ́ ẹ ṣe gbogbo ibi táwọn èèyàn ò sí inú gbó inú ìgbẹ́ ẹ̀ tẹ́ wàá láàánú wípé ókè ibi táwọn èèyàn ń rìn tẹ́ rí pé kò dáa tó jẹ́ pé ibẹ̀ gangan ní ọrọ̀ ajé àtowó orílẹ̀-èdè yìí wà tí wọ́n ti ń mówó jáde bí ọ̀nà Ṣàngó ọ̀nà Ọpẹ́ẹ̀lú Ṣàgbàdo tó jẹ́ federal road tó jẹ́ kí n máa mention federal road ní o federal property ní o ibẹ̀ ló jáde sí Òjòdú Wẹ́gà láti Ṣàngó Ọ̀tà ló ti wọlé ó gba Ìjòkó Ọ̀tà kọjá gba Ọpẹ́ẹ̀lú Àgbàdo wá sí gbogbo bíbá yìí kẹ́kẹ́ wàá náà sí pé ó kí o lọ sí ọ̀nà yẹn mo dẹ̀ bẹ̀bẹ̀ fún abẹ̀bẹ̀ fún gbogbo yẹn pariwo ọ̀nà yìí ẹ wo iye ìbò tá a rí lójú ọ̀nà yẹn bó ṣe rí kókó ló tó yẹn ṣe dọ̀la tí David Umahi yóò bá sọ yóò bá ní ọ̀gá ti gbéṣẹ́ fún púpọ̀ lọ ṣe ọ̀nà Sókótó tó Bàdágìrì ọ̀nà tí ò tí ì wúlò faraàlú níjọ́ ló tó fẹ́ wúlò àwọn ọ̀nà tó lè decongest àwọn ọ̀nà wa tí ó dọ̀kú tí ń pọ̀ táwọn èèyàn ti ń kú ríro hospital gbogbo ẹ̀ dead ẹ lọ sí federal hospital tó wà ní Ìbàdàn UCH tó jẹ́ ti UI ẹ lọ wò dead rodet ti sọ bẹ̀ dílé àwọn náà ń gbé bẹ̀ báyìí hospital dẹ̀ tán
ẹ ní lọ hospital kẹrẹ oògùn táwa lẹlẹ kó owó hospital fún talẹlẹ kó oògùn tẹ ní káwọn kó hospital àwọn àwọn lẹ kó fún àgbà ti dé ẹ lè mọ́nítọ̀ ẹ̀ tó wọ́n ti ṣe pé lóòótọ́ lè ṣe ta ló bá yín mọ́nítọ̀ ẹ̀ wọ́n bà ìjọba yẹn jẹ́ mọ́ yín lọ́wọ́ ni the same day tí wọ́n ṣe fún Ṣàgàrí náà ṣe fún yín ìtàn ṣe fún Ṣàgàrí ẹ ti kúrò gọ́ọ̀mẹ̀ntì tẹ́ wàá jókòó ní pálọ̀ yín yẹn àwọn ọ̀rọ̀ pé gbogbo wàhálà yìí àwọn púpọ̀ rẹ̀ jẹ́ kó yọ ní tí mò ń sọ fún yín nìyẹn ṣe àgbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ yìí náà lẹ́sẹ̀ sọ pé ẹ ti fún custom ní chance kí wọ́n ṣí bọ́dà kí ráìsì ó wọlé ẹ̀ka gbogbo àwọn nǹkan tó bí 45 items lẹ́nu wọn gbọ́dọ̀ gbá kankan lórí ẹ̀ gbọ́dọ̀ máa wọlé torí kára lè di àwọn èèyàn nígbà yẹn bàbá custom lé àwọn èèyàn wọnú lé wọn báyìí wọ́n sì lọ ń gba ráìsì lórí wọn mo dẹ̀ pè yín ní bàbá wọ́n ti ń gba ráìsì lọ́wọ́ àwọn èèyàn custom ti lọ ń gba ẹ̀yìn ilẹ̀ announce last week pé káwọn ẹran gbọ́n nílẹ̀ ṣe é sọ̀rọ̀ dọ́là ẹ̀ sọ̀dọ̀gbá lórí ẹ̀ ìjọba làwọn èèyàn ti mú ìjọba yín ní ìjọba òpùrọ́ àṣèlérí mọ́ musẹ́ ìdẹ́rì wo lè wá fẹ́ ṣe ní second term tẹ́ ń bọ̀ yìí tẹ́ bá ń sọ táwọn èèyàn believe ṣùgbọ́n mo mọ̀ pé ẹ lè lo gìrìwó kẹfì wọlé lélẹ̀ tẹ́ bá lo gìrìwó ẹ wọlé ṣùgbọ́n gbogbo ìjọba tẹ́ bá fi gìrìwó ṣe máa látúbọ̀tán rí ẹwà túbọ̀tán Abacha ẹwà túbọ̀tán IBB ń bẹ láyé IBB ń bẹ láyé ó dàbí ẹni tí ò sí ilé ayé gbogbo owó tó rí ilé ayé rẹ̀ bó ló ṣe wá lò nínú yàrá kan tí ń sùn IBB ń gbádùn owó téèyàn ní tọ́ lè wá sẹ́kọ̀ọ́ kọ́ wá sọmọ kan náà wà kan ní IBB wà ní Èkó tẹ̀ sí pé ibẹ̀ ń dàrú lọ́wọ́ kò sí gbogbo ayé yẹn mọ́ tẹ̀sùbá lẹ́bàá lọ́rẹ̀ sí ọ̀hún ní retí gbogbo ìgbà Ọbásanjọ́ gbádùn ayé jùlọ Ọbásanjọ́ ó gbádùn ayé ju IBB lábíbí tí lẹ́tí wọ́n kámbàsì sórí agbádá sírù gbèsè ayé tẹ́gì náà fẹ́ nù Babangida Maradona ń dà lónìí ó wà ní ayé bí aláìsí sírù gbèsè ayé tẹ́ fẹ́ nù bàbá kẹ́ dìbò àwọn èèyàn kó wá di pé ẹ̀ wá rí sọ́kà ẹ̀ rí búùtù wọ̀ mọ́ canvas olókùn tẹ́ ń wọ̀ sórí agbádá sírù ẹ̀ ló wọ̀ ẹ̀yìn náà ẹ̀mí ìbẹ́ lọ́rùn rẹ̀ fún yín o ẹ ṣe dáadáa Ọlọ́run jẹ́ kẹ́ ẹrù yín sọ̀kalẹ̀ láyọ̀ àtàláfíà àní rí jù báyìí lọ lórí kàní ilé ní èmi tí tòótọ́ bàbá àṣà.